Otasansan rédíò and TV. Ẹgbẹ́ òṣèlú alátakò ti rọ Gomina Adeleke láti bọ̀wọ̀ fófin lórí ọ̀rọ̀ adájọ́ àgbà nípìnlẹ̀ Osun Adepele Ojo. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún 2023 ni ẹgbẹ́ òṣèlú alátakò kan nípìnlẹ̀ Osun Allied People's Movement APM ló ti rọ gómìnà ìpínlẹ̀ Osun Sẹ́nitọ̀ Ademola Adeleke láti gba ìpinnu tí àjọ tó ń rí sí ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NJC tó ní onídàájọ́ àgbà Adepele Ojo sì ni adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí, gómìnà Adeleke ló kéde ìdádúró lẹ́nu iṣẹ́ fún Adepele Ojo gẹ́gẹ́ bí adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì ní kí adájọ́ Adepele Ojo kó lọ rọ́kún nílé o. Bákan náà lọ́rọ̀ àjọ NJC nípínlẹ̀ Ọ̀ṣun láti buwọ́lu àṣẹ náà kóun lè ráàyè ṣe ìbúra fún onídàájọ́ David Afọlábí gẹ́gẹ́ bí adelé onídàájọ́ àgbà tí yóò mọ̀ délé títí tí ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò fi parí ìwádìí wọn lórí ẹ̀sùn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi kan onídàájọ́ àgbà náà Adepele Ojo. Ní báyìí nínú ìjókòó ìpàdé ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gọ́rùn-ún tí àjọ NJC tó wáyé nílùú Àbújá lọ́jọ́ Àlàmísì ọjọ́ keje tí adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà tó darí rẹ̀ onídàájọ́ Káyọ̀dé Àríwọ̀ọ́lá. Ibẹ̀ ni àjọ NJC ti ṣe ìpinnu náà tí wọ́n sì kọ ìbéèrè gómìnà Adeleke. Nínú ìpinnu wọn ni wọ́n tún ti jẹ́ kó yé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun o wípé ìyá Adepele Ojo sì ni adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun o tí àjọ NJC tó fọwọ́ sí tó sì dámọ̀ lábẹ́ òfin. Ẹgbẹ́ òṣèlú APM náà wá rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún ìyẹn Ademola Adeleke láti bọ̀wọ̀ fún òfin kó sì gba ìpinnu tí àjọ NJC tí wọ́n ṣe o láti jẹ́ pé kí màmá onídàájọ́ Adepele Ojo kó sì wà ní ipò rẹ̀ gẹ́gẹ́ bí adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun títí tí ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi parí ìwádìí ẹ̀sùn tí wọ́n fi kan màmá onídàájọ́ Adepele Ojo náà.